ọlọ́run má sábà wà mú bá dáadáa rahima àṣìṣe rẹ̀ àmàṣe rẹ̀ ọlọ́run má sábà wà yáàfì rẹ̀ bá dá Muhammad àmọ́kọ̀ sásìkò ọlọ́run wọlé àlùbáríkà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. ajá rahima ọlọ́run má sábà wà sàlékún kẹfún. alẹ́kùn gẹ̀ ọlọ́run má sábà wà mú bá. alẹ́kùn yọnu ọlọ́run má sábà wà mú bá. alẹ́kùn àforíjì ọlọ́run má sábà wà mú bá. ọlá. Excuse. Ragolo. Allahu Akbar. Assalamu alaikum wa rahmatullah. Assalamu alaikum wa rahmatullah. àwọn yóò mú bẹ́ẹ̀ nígbà yà wò pé àbí mo ti kú ni. Wàjà àwọn ìlú kan wà nàkírù. ọbẹ̀ yàtí pé tí wọ́n sọ rèé lóòótọ́ ọ̀dà tí mo ti kú ìgbà náà lọ ẹsẹ̀ wá má mà dájú pé òun ti jáde kúrò láyé. ó gbọ́dọ̀ tóbi dáadáa. ìtọ́kàn yìí lọ́kàn wọ́n náà lọ́kàn. máa ronú bọ́n fa ayé rẹ̀ ṣe. ṣé dáadáa ló fi ń ṣe ni àbọ̀ ń ba tèèyàn jẹ́. bọ́ ọ bá ṣe dáadáa ọba ń dúró lára yìí máa ń lọ yìí. bó o ṣe dáadáa ọba ń bẹ̀. lẹ́yìn ìgbà tó bá wá ní àṣẹ mo ti kú. wájà àwọn onímọ̀ nǹkan wà lẹ́bí lẹ́sẹ̀ kan náà àwọn màláíkà méjèèjì tí wọ́n béèrè ó dé. wọ̀nyẹ́ ní ara nìyí wọ́n wá jáde mọ́. Our destiny shall not be aborted. Please, we notice that you've been watching our videos without subscribing. We need you to subscribe and comment on our videos. Let's know what you think. Most importantly, please subscribe now. Visit Bua.com for the latest entertainment news.